àwa nígbàgbọ́ nílé iṣẹ́ tí wọ́n wí pé níta fífi àyà bàbá Ìjẹ̀ṣà débì ni wípé ojú tó rọ̀ ni ẹni ó jẹ̀bi ẹni ó fipá báyàn lò ẹni ọmọ ọwọ́ ni ọmọ ìrìnsẹ̀ ni pàdé di kóòtù. àwọn kan ti ń lérí fùrù kọ́kọ́ tán bá fílẹ̀ kí nìkan máa ṣe gbá àrá máa sán òjò máa rọ̀ ìjì máa jà ìyẹn ni mo sọ fún ọ pé kò ní ṣeé ṣe o. ó sorí kọ́ ni bí ọ̀bọ tó wà lẹ́wọ̀n ó sorí kọ́ ni bí ọ̀bọ tó ṣẹ̀wọ̀n rí ni ṣó lọ detention rí ni. bí mo ṣe rí lọ́jọ́ ọ̀hún bẹ́ẹ̀ pé ayé ti dojúrú ayé ti jójú padà. pé wọ́n ń fúnyàn ní bail kò sọ pé ó ti jàre ẹjọ́ pé wọn ò fún ní bail kò bí ipò jẹ̀bi ẹjọ́ àwọn ọlọ́pàá ló kàn ṣe bí ó pè. a máa gbéná kọjá níwájú wọn ìyẹn wájú Adégòkè awùsùyìn mo sọ bẹ́ẹ̀ fún ọ̀gá Akeem Odúmọ́sù a máa gbé náà lọ sí ẹjọ́ because they have breached the fundamental right of bàbá Ìjẹ̀ṣà. orúkọ mi ni Adésínà Adémọ́lá Ògúnlànà agbẹjọ́rò táwọn òyìnbó ń pè ní lọ́ọ̀yà ni mí. mo ti ṣe alága ẹ̀ka ẹgbẹ́ lọ́ọ̀yà ti Ìkẹjà Nigerian Bar Association Ìkẹjà branch 2016 to 2018. wọ́n níbi tẹ́tẹ̀ nìkan ti parí ó ní tẹ́nìkan ti bẹ̀rẹ̀. àṣà ní sọ wípé nítorí pé mo ní ẹ̀tọ́ láti ṣe ẹ̀sìn mi èmi jẹ́ bí abọ̀rìṣà kí n wá lọ mo á fẹ́ ṣẹbọ mo á lọ gbẹ́bọ lọ sí mọ́ṣáláṣí mo ní ìgbà mo ti fẹ́ ṣe. ṣe rí i pé àwọn yẹn náà wọ́n ti àwọn lẹ́tọ̀ọ́ tiwọn mo ti fẹ́ máa fi ẹ̀tọ́ tèmi mo ti fẹ́ pa wọ́n lára mo fẹ́ máa ní wọ́n lára àbí nítorí pé mo lè sọ ohun tó wù mí mo bá dẹ̀ rí ẹbẹ̀ ṣeré mo dẹ̀ kú rọ́bà tàbátà mọ́ yín mo wí pé fàyàwọ́ ló ń ṣe fàyà ẹ̀mọ́ ti àmìyù ni fàyàwọ́ ló ń ṣe wọ́n dẹ̀ bí mi kí ni ìdí kílẹ̀ mi ò ní kankan láti sọ lábẹ́ òfin ò gbà wá láàyè láti hùwàkíwà bó ṣe wù wá ṣe tá a bá dá wà o ní tó bá ọmọ èèyàn ló lè ṣe if you are an island to yourself tó bá wà ní yàrá kí wọ́n nìkan ló wà ní yàrá bó ṣe ẹ̀ o lè yàn báwo ẹ̀ o lè so báwo ẹ̀ o tẹ̀lé yàgbẹ́ sára ìwọ nìkan ló wà ṣùgbọ́n táwọn èèyàn bá ti wà pẹ̀lú ẹ òun láti ro tiwọn mọ́ tiẹ̀ ló máa ń jẹ́ pé òfin dẹ̀ ló máa ń pè ní ro tiẹ̀ lómi mọ́ tiẹ̀ ro tìjọba mọ́ tiẹ̀ o ò lè sọ pé nítorí pé ẹran wù ẹ́ jẹ ló wá wo etí ìwé tí ìdá yẹn pé ó fẹ́lẹ́ ló bá lọ gé ló wù ẹ́ jẹ ó ti ṣẹ̀ sí òfin yẹn wọ́n á dá ẹ wọ́n á fẹ́ wọ́n á ṣẹjọ́ fún ẹ wọ́n á dẹ̀ lọ sí ọgbà ẹ̀wọ̀n pé àwọn á wà jẹ́ ẹlẹ́wọ̀n yẹn ó jẹ́ ẹlẹ́wọ̀n kì wá ṣe pé gbogbo ẹ̀tọ́ ẹ̀ náà láti fi dù ú pé nítorí pé ó dẹ̀ ti jẹ́ lẹ́wọ̀n yẹn nìsín á ní á fèbí pa á ní jẹ́ kó jáde á ní jẹ́ kó rọrùn á ní kó á kàn ṣe bí ẹranko àbá kan máa nà sáá bó ṣe wù á àṣebẹ́lẹ́wọ̀n ni ẹ́ ó ní ẹ̀tọ́ ṣùgbọ́n kò wá dàbí ẹ̀kúnrẹ́rẹ́ ẹni tí ò wà ní ìjìyà òfin ẹlẹ́wọ̀n wà ní ìjìyà òfin ṣùgbọ́n kì í ṣe gbogbo ẹ̀tọ́ ẹ̀ àwa lè bọ́ sí òhò ní ìsìn ká ní wípé wọ́n láwọn ẹbí ẹ̀ fẹ́ rí o nítorí ẹ̀ náà o ẹlẹ́wọ̀n ni ẹ ò lè wọṣọ mọ́ o ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ ẹranko ní ẹlẹ́wọ̀n iṣẹ́ ẹranko ọmọ èèyàn náà sì ni a kàn ń bá wí ní abẹ́ òfin ni ẹ̀tọ́ ẹ̀ ó dínkù ṣùgbọ́n kì í ṣe pé wọ́n ti pòórá. èmi nìkan kọ́ ni lọ́ọ̀yà bàbá Ìjẹ̀ṣà ó tiẹ̀ fẹ́ dàbí pé akẹ́yìndé gbẹ̀gbọ́n ni mo jẹ́ èyí tó gbé wa wọnú ẹjọ́ ẹ̀ ó ní ìtara fún ọmọnìkejì èmi ń ṣẹjọ́ mi ní pàǹtí tán tì mọ́ ni mo rí tó ń wò bíi ìmọ̀ tí mo lè pè níjọ́ náà lọ́wọ́ yẹn tí fẹ́ tó bí ọ̀sẹ̀ mẹ́ta bóyá tó jẹ lójú yẹn ò tí ì kàn wá ṣùgbọ́n nígbà tá a gbọ́ pé a mọ̀ pé tí wọ́n ń kà sí náà pé eléyìí ó tó láti gba bail àwọn obìnrin kan á kóra wọn jọ wọ́n á lọ ń ṣe ìgbódegbà demonstration fáwọn ọlọ́pàá pé wò gbọ́dọ̀ fẹ́ ní ìsílẹ̀ àwọn ọlọ́pàá náà dẹ́gbà sí wọn lẹ́nu ìyẹn ló tiẹ̀ kọ́kọ́ bí ẹgbẹ́ tiwa nínú radical agenda movement in the Nigerian Bar Association ramimba
àwa wá àwọn tó jẹ́ lọ́ọ̀yà rí lọ́jọ́ náà lọ́hùn ààrẹ nìkan tó ń pè ní Mr. Oyetunji Àkàndé lọ́ọ̀yà làwọn náà àwọn làwọn fọwọ́ sí ṣùgbọ́n ìwà tiwa bíi àní pé Yorùbá fẹ́ pè ní ìpáǹle radicalism kì í ṣe ìpáǹle activism kì í ṣe ìpáǹle kéèyàn jẹ́ jagunjagun kó o mọ òtítọ́ ẹ kó o mọ ẹ̀tọ́ ẹ kó o jà fún àwa kì í bẹ̀bẹ̀ a máa ń jà lógun ni wọ́n ló táwọn wọ́n ló bá wọn lára mu mo sì rí bàbá Ìjẹ̀ṣà àjọ yẹn náà bá a ṣe sọ lẹ́tà kìíní yẹn sí ọ̀gá ọlọ́pàá tó wà ní pàǹtí Mr. Adégòkè bá a ṣe sọ sí nìyẹn pé ní tẹ́ ń ṣe yìí ò dáa lẹ́yìn ìgbà yẹn ni wọ́n ṣẹ̀ wá lọ sí DPP náà tó wá gbé kìíní jáde àti tí DPP gbé jáde lábẹ́ òfin máa yìí ó lẹ́tọ̀ọ́ sí bail ní tó mú àwa wọ kéèsì nìyẹn ìgbà mo wá gbéra ẹnìkan wá mú mi pọ̀ wọ́n pè ní Kẹ́hìndé Àgẹ́dò àwọn náà lọ àti Yomi Fábíyì ìyẹn rẹ̀ pé actor ní Fábíyì wọ́n lọ ṣe counter campaign ní pàǹtí yẹn náà ìyẹn làwòrán ẹ̀ lèmi wá rí mo wá pe Àgẹ́dò yẹn torí mo wá mú Yomi Fábíyì wá síbí yìí mo ní ìwọ ni Yomi ó ní bẹ́ẹ̀ ni pé ẹ̀yin lẹ̀ ń champion ìmọ̀ champion nísìnyí ẹ̀yin lẹ̀ ń ṣáájú láti gba máìsẹ̀ ó ní bẹ́ẹ̀ ni báyìí láàrò iṣẹ́ tẹ̀ ń ṣe dá ṣùgbọ́n èyí ṣe lọ́ọ̀yà tẹ́ bá fẹ́ ká fawọ́pọ̀ pẹ̀lú yín ó dẹ̀ ní ó dà bẹ́ẹ̀ aláfijọ́ lọ síbẹ̀ níjọ́ Friday ọ̀rọ̀ ṣe fitafita díẹ̀ pẹ̀lú ọ̀gá ọlọ́pàá tó ṣọmọlúàbí èèyàn Adégòkè bá mo fi yé wípé tí wọ́n ń ṣe kò bá iṣẹ́ wọn mu rárá òfin ló ń bá wọn ní ọba balógun gbogbo ọba ayé tá wà yìí ní òfin ṣùgbọ́n ká máa wò pé àní máa bí àwọn kan ti ń lérí fùrù kọ́kọ́ tán bá fílẹ̀ kí nìkan máa ṣe gbá àrá máa sán òjò máa rọ̀ ìjì máa jà ìyẹn ni mo sọ fún ọ pé kò ní ṣeé ṣe o kò ní ṣeé ṣe rárá àǹdà pé tá a bá parí tí màá bá jáde a máa gbéná kọjá níwájú wọn ìyẹn wájú Adégòkè awùsùyìn mo sọ bẹ́ẹ̀ fún ọ̀gá Akeem Odúmọ́sù a máa gbé náà lọ sí ẹjọ́ because they have breached the fundamental right of bàbá Ìjẹ̀ṣà so wọ́n á ní ká padà wá ní àná wípé àwọn awo táwọn lè ṣe sí kí n jẹ́ múwèé wá fún gbígbà alẹ́ akọ́ sí wọn wọ́n dẹ̀ mú lọ sọ́dọ̀ ọ̀gá wọn yẹn ọ̀dọ̀ commissioner police torí èmi àti ọ̀gá ọlọ́pàá Adégòkè a sọ̀rọ̀ nírọ̀lẹ́ àná yago bíi 4:30 wọ́n ní tí wọ́n fi dago 9 àwọn á pè mí padà ìgbà tó fi máa dago 6 Ọlọ́run ti gbéṣẹ́ ẹ̀yọ adájọ́ magistrate àgbà chief magistrate Olúwatóyìn Ọ̀gẹ̀rẹ̀ àti àwọn kan ti wá síbẹ̀ yẹn wọ́n ní bí Muhammadu bá lòun ò ní lọ bá òkè tirakẹ́ a lọ bá Muhammadu ní tó ṣẹlẹ̀ nìyẹn wọ́n ti wá adájọ́ yẹn béèrè àmọ̀díẹ̀ tí magistrate náà adájọ́ ni òyìnbó ìmọ̀ tán pẹ̀ nìkan níjà ń pẹ̀ nìkan ní magistrate yẹn tó lè rẹ́yàn lọ sẹ́wọ̀n adájọ́ ń jẹ́ adájọ́ yẹn ṣá ó pe bàbá Ìjẹ̀ṣà ó rí bó ṣe rí ijọ́ tèmi rí mo rí pé ó ń tiro lẹ́sẹ̀ ọ̀tún ó dẹ̀rù bẹ́mi ṣe rí so adẹ̀kọ́ bẹ́ẹ̀ wọ́n dẹ̀ filẹ̀ wọ́n fún láwọn conditions béèrè kan. ó ṣe orí kọ́ ni bí ọ̀bọ tó wà lẹ́wọ̀n ó ṣe orí kọ́ ni bí ọ̀bọ tó ṣó ṣẹ̀wọ̀n rí ni ṣó lọ detention rí ni ó sì ṣàǹpẹ́ni tó bá dẹ̀ ti ń sùn lórí tìmùtìmù tẹ́ bá ní pé kó máa sùn lórí ilẹ̀ ẹni tó bá ti mu bottle water tó mu malt tó mu champagne tẹ́ bá ní kó máa mu pure water ẹni tó ti ń sunú ilé ààrẹ tó mọ́ tẹ́ bá ní kó máa sùn pẹ̀lú èèyàn tó ju 100 lọ tó ju ẹgbẹ́ tó ju 200 lọ ẹ̀tẹ́kù gbọ́n jọ ń lo ibi ìwẹ̀ kan náà ibi ìyàgbẹ́ kan náà gbogbo ẹ̀ Nigerian police station kìí ṣe ọgbà ọlọ́pàá Nàìjíríà kìí ṣe hòtẹ́ẹ̀lì o bóyá wà lóòtẹ́ẹ̀lì ga tó dáa jù ní Nàìjíríà yìí àbí lágbàáyé tán ní ṣùgbọ́n kó má jáde tó bá fi máa dijọ́ kejì ara níyàn ó dà pé bí mo ṣe rí lọ́jọ́ ọ̀hún bẹ́ẹ̀ pé ayé ti dojúrú ayé ti dojú padà
ẹni yìí tẹ́lẹ̀ wá dẹni ẹ̀tẹ́. Èmi ò rí o pọ́lọ́pàá lù o, mi ò rí o, mi ò sọ pọ́lọ́pàá lù, ṣùgbọ́n ẹni tó ní wọ́n ní báyìí báyìí ni ká máa rí, ká lọ má jẹ́ ká rí báyìí 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 lòún rí yẹn. Ṣùgbọ́n àwọn bàbá ti sọ wípé ẹni bá fẹ́ pẹ́ láyé ojú ẹ̀ àárí. Tí arúgbó mi bá sì sọ ohun tójú òun rí ní èwe tó ń fi di àgbà bẹ́ẹ̀, wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ọmọdé wọn ò ní gbàdúrà káwọn dàgbà. Bàbá Ìjẹ̀ṣà na ó na awọ àbí kílẹ̀ ọmọ kékeré mọ́ sọ nísìn, ó ń jẹṣu. Ṣé mo wà ń bẹ̀ ni? Ó náwó ẹ̀ kò náwó ẹ̀, gbogbo ìrégbè social media nìyẹn. N tó wà ẹ̀sùn tó ń fi kan bàbá Ìjẹ̀ṣà ò ní wípé ó bá ọmọ tí ò gbó òròmọdìẹ oúnjẹ ò bá ti máa jẹ ìyá adìẹ tẹ́lẹ̀, ìyẹn kọ́ lẹ́jọ́. N tó ṣẹlẹ̀ nísìnyí pé ó ṣe òjòròmọdìẹ àbó òjòròmọdìẹ. Bàbá Ìjẹ̀ṣà òjòròmọdìẹ àbó òjòròmọdìẹ. Ṣòròmọdìẹ ló jẹ, ṣó jẹ́ lóòótọ́, ṣó lẹ́tọ̀ọ́ láti jẹ́ àbí kò tiẹ̀ jẹ́ rárá pé wọ́n purọ́ mọ́ ni. Èmi bí agbẹjọ́rò èmi ò lè sọ yẹn. Ńgbà bá dé ibi tí wọ́n ti ń sebẹ̀, kitchen tí kìí ṣe balùwẹ̀, àwọn máa sọ gbọ́ ẹ̀ náà wà lámà wà láyè. Nàìjíríà máa gbolè ó gbọ̀lẹ́ ni, bí ìbá ṣe pé gbolè ó gbọ̀lẹ́. Irú ẹni tó sọ̀rọ̀ kú sọ yẹn, that's threat to life, kò lẹ́tọ̀ọ́ náà. Ẹ̀ṣẹ̀ tẹ́ni ẹ̀ṣẹ̀ gan pọ̀. 1, ó threaten life ẹnìkan. 2, ó dá ìjọba àṣẹ ọlọ́pàá ó dá dúró, ó intimidate wọn. Iṣẹ́ tó yẹ kí wọ́n ṣe ó ń dá dúró. Ẹ̀ṣẹ̀ ní gbogbo àwọn eléyìí. Mo sọ pé ìpàdé dojú àlà. Ọlọ́pàá Nàìjíríà ni ò mọ tí wọ́n ń ṣe. Ọ̀rọ̀ bẹ́ẹ̀lì kì í yẹ kó jẹ́ ọ̀rọ̀ kan. Bẹ́ẹ̀lì ìṣẹ́jọ́ pé wọ́n ń fúnyàn ní bẹ́ẹ̀lì kò sọ pé ó ti jàre ẹjọ́. Pé wọn ò fún ní bẹ́ẹ̀lì kò bí kó jẹ̀bi ẹjọ́. Àwọn ọlọ́pàá ló kàn ṣe bí ó pè. Nítorí òbè lọ́wọ́ mi yẹn inú ilé kóòtù láti sọ ẹni tó gbé jáde ní tá a fojú rí ẹ̀dá mélòó gan ló wà. Ṣé ń ta rí tí wọ́n ń gé, tí wọ́n ń dágbọ́n sí, tí wọ́n ń bojú èèyàn, tí wọ́n ń ṣe gbá, tí wọ́n ń ṣàwo, ṣé ìyẹn ni? Ṣùgbọ́n kì í ṣe inú balùwẹ̀ láti ń sebẹ̀. Kì í ṣe inú balùwẹ̀ láti ń sebẹ̀. Ẹni ó jẹ̀bi, ẹni ó fipá báyàn lò, ẹni ọmọ ọwọ́ ni ọmọ ìrìnsẹ̀ ni. Ìpàdé di kóòtù bí kún ló lóko, bí láfátẹ́rù ni. Ìpàdé dojú àlà. Àlà yẹn ni wọ́n pè ní court. Yomi Fábíyì ó jáde sọ̀rọ̀ ẹnì kejì ẹ̀. Wọ́n níbi táwọn panipani bá wà náà làwọn gbanigbani máa ń wà. Wọ́n sì ní kò sí bí èèyàn ṣe máa burú tó. Ó sàmà lẹ́nìkan. Ẹnìkan tiẹ̀ nìyẹn ó dìde. Ó ní ojú tó ti mọ ni rí. Kò ní sọ wípé òun ò mọ ni mọ́. Mo mọ̀. Ó lè ní mo mọ̀. Ọ̀dọ́kọ ni mo mọ̀. Fàdíyà ni mo mọ̀. Èèyàn mi ni mo mọ̀. Mo dúró tì í. Ó dà pé wọ́n ń purọ́ mọ́ ẹni yìí ni o. Ó dà pé wọ́n set up ẹni ohun tí Fábíyì ṣe ni. Social media tẹ̀ ń sọ ẹ náà tí àwọn alátakò ẹni yìí, ẹ̀yin alátakò bàbá Ìjẹ̀ṣà tí wọ́n lò, òun náà lò. À ń pè ní balance of forces or balance of terror. So ó jẹ́ káwọn èèyàn mọ ohun tó ń lọ. Yomi ó wà náà iṣẹ́ tó ṣe ni pé ó ń jẹ́ kí ọ̀rọ̀ náà pàápàá jù lọ́wọ́ tó ti di pé tí wọ́n ń pẹ́ jù, ó ń jẹ́ kí ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà yẹn James Ọlánrewájú ó wá ń jẹ́ kó di ọ̀rọ̀ àlọ́ntàún àbọ̀ ní ti àná pé ọ̀tọ̀ọ̀tọ̀ yìí lẹ̀yẹ̀ lánàá gbé kí ni ìbá ṣe gan-an kí ni ìbá ṣe gan-an ló wá ti kú ṣé kó wá kú sí ibẹ̀ yẹn ni tàdé tí gbọ́ ẹjọ́ ẹ̀. So èmi ó dẹ̀ tún wá irú wa wá a dẹ̀ rí kó tó kí n tọ́ ká tó kúrò ń bí mo ní àwọn ìjà fojo ọmọ ọ̀lẹ ò ṣe é jà fún torí tẹ bá wá bá wa ẹ sọ fún bàbá Ìjẹ̀ṣà á dẹ̀jọ débẹ̀ má sì sọ ń ṣejú ẹ̀
ibí yìí bíi láàróyè ni wá, Yorùbá ní ẹkẹ ọmọ tó ń pè ní láàróyè, wọ́n ní abẹ́lẹ́kún sunkún, ẹlẹ́kún ń sunkún, láàróyè ń sun ẹ̀jẹ̀, ẹlẹ́jọ́ ń sunú, ó ń sun ìgbẹ́, láàróyè gan ń sun inú. Ẹ̀rù abẹ́ ẹ̀, mo sọ bẹ́ẹ̀ fún wọn ní ẹ̀rù abẹ́ ẹ̀, torí tí a gbàgbọ́ ni àìkídẹ̀ ṣe pé à ń ṣe bàbá Ìjẹ̀ṣà lóore, ara wa là ń ṣe lóore. When you fight for the rights of other people in your community, when you defend their rights, even at their disadvantaged position, you are only promoting and entrenching and protecting not only your own rights, but the rights of the generations coming forward. In tó ṣe nìyẹn, ó lè ask pẹ̀lú wa, ó dẹ̀ mú wa débẹ̀, a dẹ̀ rí bàbá, ó dẹ̀ ti bẹ́ẹ̀ di bàbá àwò báyìí. Bàbá Ìjẹ̀ṣà ti di bàbá àwò, ojú ọkùnrin rí lọ́hùn, bó ṣe rí lónìí náà. So wà tó dẹ̀ di wípé ariwo pọ̀ náà, ẹ mọ̀ pé àwọn tó ń fayé nìyàn lára, wọ́n fẹ́ràn quiet, gentle, wọ́n fìyà jẹ lọ o. Ṣùgbọ́n tí wọ́n náà bá ní pé ìyá wọn làjẹ́ ni ẹ pa mí, ṣùgbọ́n ń bẹ orí yín kẹ́ tó lọ. Bàbá olórí ẹbí ẹ ti jókòó lórí ogún bàbá mi for the past 25 years. Ọmọ ọdún méje ni mí tí bàbá mi kú. Mo di 32 years báyìí. Bàbá mi nílé mẹ́rin, ẹ jókòó lé àwa ń tọrọ jẹ. Bàbá olórí ẹbí, ìwé bàbá mi dà. Inú kọ́ yàrá méjì ládọ̀dọ̀ Ọlọ́run lónìí. Màtí tí mo bá ṣe yín yànnà tán, kọ́lọ́pàá wá mú mi. Ẹ rí pé nǹkan kan ṣẹlẹ̀. Bó ṣe rí nìyẹn, gbogbo ẹ̀ náà làwọn ìjọba lọ́tún náà wò. And tí wọ́n fi fìyà jẹ àwa nígbàgbọ́ nílé iṣẹ́ tí wọ́n wí pé tí wọ́n fi fìyà jẹ Bàbá Ìjẹ̀ṣà débì ni wípé ojú tó rọ̀ ni rorẹ́ ń sọ. Ní Nàìjíríà, nǹkan mẹ́ta ló fi lè gbára ẹ̀ là. Inú kó lówó, tó bá lówó tó nípò, tàbí kó mọ̀yàn, connection, kọ́wọ́ lè kanwọ́, àbí kó ní aroma, kó ní wèrè, kó ní ìjà, kó lójú pípọ́n. Àwọn bàbá ló sọ pé o lówó lọ́wọ́, o lóògùn, ojú ò tún pọ́n, kí ló fẹ́ fi dẹ́rù ọmọ aráyé. Ní Nàìjíríà tá wà yìí, tó yẹ pé inú aganjù la wà, it's a jungle. Ó wá ń ṣe ẹsẹ̀, ẹ wá ní ìwọ Ọlọ́run, ó ṣàrọ́mọ rẹ, ẹ wá wò mí mo ṣe ń jìyà, wàá jí àpẹ́ńbẹ́ o, wàá jí àpẹ́ńbẹ́ o. Ṣùgbọ́n tó dalẹ̀ rú, Yorùbá sọ pé ní bá gbé adìrẹ òtòṣì, ó gbé ti Aláròyé. Èyí tó wá jẹ́ Kírísítẹ̀nì yín, tẹ́ bá máa ń ka Báíbù yín ni, wọ́n kọ́ níbì kan pé ọkùnrin ìkà kan ń bẹ, adájọ́ ni, kò bẹ̀rù Ọlọ́run, kò bẹ̀rù èèyàn. Adájọ́ sì ni obìnrin kan, opó kan wá fẹ́ gba ẹ̀tọ́ ẹ̀ lọ́wọ́ ẹ̀, ojoojúmọ́ ló máa jókòó síwájú ilé ẹ̀ tí a máa béèrè ẹ̀tọ́ ẹ̀, ó fi sú. Adájọ́ wá sọ pé Bíbélì ló sọ, èmi kọ́ mo kọ́ o. Wọ́n ló sọ wípé bí n bá tiẹ̀ bẹ̀rù Ọlọ́run tí ń bẹ̀rù èèyàn, ṣùgbọ́n ọmọbìnrin yìí yóò fi àìdákẹ́ ẹnu yìí yóò fi sú mi, yóò fi pa mí, jẹ́ fún ní ẹ̀tọ́ ẹ̀. Àwọn bàbá sọ pé alágídí ó ní ọ̀gá alágbára. Bó o bá lówó Nàìjíríà, wàá lágídí gan, wàá yáwèrè gan. Tó bá ṣe sùn ẹ̀, Ọlọ́run ò rọ́mọ ẹ, Ọlọ́run rí ẹ o, ṣùgbọ́n ní Nàìjíríà yìí, ìwọ náà akọ́ṣe jẹ́ Ọlọ́run wá gbé ẹ. Ìtàn pè ní ẹ̀tọ́ ọmọ ènìyàn. Ohun gangan ni iyọ̀ ayé, bí iyọ̀ ṣe jẹ́ inú ọbẹ̀. Tí ò bá sí iyọ̀ ní ọbẹ̀, òbu lásán ni. Tí wọ́n bá pèèyàn ní ènìyàn, ṣùgbọ́n tí kò ní ẹ̀tọ́ ọmọ ènìyàn gan kọ́ ni ìpilẹ̀ṣẹ̀ ẹ̀tọ́ ọmọ ènìyàn, fundamental human right. Ìpilẹ̀ṣẹ̀ ẹ̀tọ́ ọmọ ènìyàn ó ní fundamental human right. Tí ò bá sí àwọn ẹ̀tọ́ yìí, ẹranko lèèyàn jẹ́. Ìnapá ìnasẹ̀ Ọlọ́run dá wa, that's freedom of association, freedom of movement, liberty, òmìnira. A ní ẹ̀tọ́ láti lè sọ ohun tó wù wá
mo rò báyìí lọ́kàn ara mi. Yorùbá sọ pé òun ẹlẹ́dẹ̀ ló ń gbé, kì í ṣe ti ẹ̀tọ́, ìyẹn iṣẹ́ ẹ̀tọ́. Ìgbà tí wọ́n bá ti kóyàn láyà jẹ ló di pa ń kùn, wàá lè sọ̀rọ̀. Ara ẹ̀tọ́ ọmọ ènìyàn ni. Ibi tí èèyàn bá ń gbé tó ò lè sọ ní tó wà nínú ẹ̀, tó ò lè sọ, ó ti dín ẹkù léèyàn. Wọn ò kàn lé ẹranko gan, a kàn lè pa nípakúpa kátà sọ nípa ọmọ èèyàn. A ní ẹ̀tọ́ sí ẹ̀mí wa. Ẹ̀gbọ́n wọn kan kékeré, wọ́n ní já ìtànà tó ń tàn, tó tutù tó sì dára. Kòkòrò tí ìwọ ò lè dá yẹn, Ọlọ́run ló dá. Tí kòkòrò lásán tá lè dá, tán ní ká rọra bó bá kàn ṣe tẹ̀ mọ́lẹ̀, ká tó wá sọ pé èèyàn ẹlẹ́ran ara bí wa. Ẹ̀tọ́ ẹ̀sìn, fundamental right ni ẹ̀tọ́ ọmọ ènìyàn ni pé Ṣàngó mo fẹ́ bọ, Ògún náà ń bọ lọ́dọ̀ wa, Màrájì mo fẹ́ tẹ̀lé, ẹ̀sìn Jésù ni mo fẹ́ tẹ̀lé, ti Ànábì Muhammad mo fẹ́ tẹ̀lé. Ẹ̀tọ́ mi ni. Gbogbo èyí la papọ̀ ní fundamental human right, ẹ̀tọ́ ọmọ ènìyàn. Ẹ̀tọ́ ọmọ, ó gbọ́dọ̀ fìyà jẹ èèyàn bí wọ́n ṣe fìyà jẹ ewúrẹ́. Ara ẹ̀tọ́ náà nìyẹn. A kàn ṣe bó ṣe wù wá. Ara ẹ̀tọ́ òun náà ni fair hearing is fundamental. Yorùbá àwọn bàbá wa ti mọ̀, kóyìnbó tó dé làwọn bàbá wa ti mọ̀ wípé ẹni bá gbọ́ ẹjọ́ ẹnìkan dá tó wá lọ ń dájọ́, wọ́n ní àgbà òṣìkà ni. Gbogbo àwọn tàpí lẹ́tọ̀ọ́ tí a bá wá yọ ibì kan tó ń gbé, tó lẹ́tọ̀ọ́ láti sọ̀rọ̀, tó lẹ́tọ̀ọ́ láti rìn bó ṣe wù ẹ́, tó lẹ́tọ̀ọ́ láti bá àwọn èèyàn tó wá ń dá lọ bí ejò, wọ́n ní rọ́ ò lè dá wọn gbé, ò lè bá wọn ṣe. Ò lẹ́tọ̀ọ́ ẹ̀sìn pé bó ṣe wù mí ni. Ò lẹ́tọ̀ọ́ ọ̀rọ̀, voicing out of your opinion. Kò tẹ́ mi lọ́rùn, ó tẹ́ mi lọ́rùn, mo gbà bẹ́ẹ̀, mi ò gbà bẹ́ẹ̀. Gbogbo àwọn ẹ̀tọ́ yìí, àwọn ni iyọ̀ ayé wa. Tán bá yọ ẹ̀tọ́ kúrò nínú ayé ọmọ ènìyàn, ayé yẹn gan burú ju tẹranko lọ. Ní tí mo lè sọ nìyẹn. Kì í dẹ̀ ṣe pé ènìyàn ló ń fúnyàn ní ẹ̀tọ́. Àmútọ̀ kì í tiẹ̀ ṣàjogún, kì í wá jogún, àmútọ̀run wá ni. It's part of your personality as the very personality of being a human being and your fundamental rights. Aldi alteram partem. Òní àwọn láti ń sọ. English people will say hear the other side. Àwọn bàbá tiwa kóyìnbó tó dé, wọ́n ní ẹ gbọ́ ẹjọ́ ẹnìkan dá, àgbà òṣìkà. Àwọn ọmọdé òṣìkà gan wà, àwọn ìṣàgbà òṣìkà gbà mọ́ ká mi ló ní ìwé ìròyìn. Máa ní ọlọ́pàá ló sọ wọ́n ọlọ́pàá ẹja gbọ́ àti ìgbọ́ tí wọ́n ní James náà sọ Láńrewájú Omiyinka ńgbà bá gbọ́ láàmọ̀. Ṣùgbọ́n á pé lóòótọ́ ló ṣe ní iṣẹ́ ìwà tó dáa. Nítorí lábẹ́ òfin ọmọ ọdún 14 ìbá gàgàgàrà bí àkókò kó láyà bí òkè. Ní lábẹ́ òfin ọmọdé ni àtàlẹ́ ń pè lọ́mọdé, oníwé kò tí ì gbọ́n tó láti sọ pé mo yọ̀ǹda. Wọ́n fi ọmọdé sí ipò bí ẹni tí ó lọ́dẹ orí. Bí èèyàn bá lọ bá obìnrin àbọ́kùnrin tó lọ́dẹ orí sùn, tó ń bá sùn tó ń rẹ́rìn-ín, táwọn akẹ́ mọ́tò wá sọ pé aṣáàrí pé mi ò fi tipátipá mu, ẹni tó nú ẹ̀ ń dùn tó ń rẹ́rìn-ín. Bí ìwà tí èèyàn bá bá ẹni tó ti mọtí yó sùn ni. Èèyàn ti mọtí yó, obìnrin ti mọtí yó ní patí, ẹ wá wọnú yàrá, ó wá ń béèrè lọ́wọ́ ẹni tó ti mọtí yó pé ṣé kí n bọ́ṣọ, ó ní bọ̀, ó ń rẹ́rìn. Ṣé kí n jábra, ó ní kó jábra. Ṣé kí n wọlé, ó ní kó wọlé. Ṣé káràsán, ó ní káràsán. Inú ẹ̀ ń dùn. Réèpù ló ń ṣe yẹn o. Torí ẹni yẹn a lè sọ pé ẹni tó ya wèrè àtẹni tó ti mọtí yó àti ọmọ tó jẹ́ ọmọdé, wọn ò tí ì ní lábẹ́ òfin, wọn ò tí ì gbọ́n tó láti lè sọ wípé àwọn fọwọ́ sí, àwọn ò fọwọ́ sí. And ìyẹn ò dẹ̀ dá. Àti fipá bá obìnrin lò kò dáa rárá. Àwọn obìnrin mi náà ti ń fipá bọ́kùnrin lò láyè sí o. Wọ́n lè yọ̀bẹ sọ́kùnrin, wọ́n lè yọ̀bẹ sọ́ ọkùnrin, wọ́n lè pọ̀ lórí ẹ̀ bí 6 bí 7. Ẹ̀yin ọ̀rọ̀ ìbálò ẹlẹgẹ́ ni. Ó yẹ kó wá láti wọ́n nǹkan bẹ́ẹ̀ jẹ́ ọkọ àti ìyàwó. Kò yẹ kéèyàn máa fipá bá ọkọ èèyàn lò. Obìnrin mi yóò bá tipátipá yóò máa já aṣọ lẹ́yìn pé ò jáde lónìí àfi tó bá ṣe ẹ̀tọ́ ẹ̀. Ó ti ń súnmọ́ fipá bá lò. So bí mo ṣe rí sí nìyẹn. Ká pé lóòótọ́ ni irú ẹ̀ ṣẹlẹ̀, kì í ṣe tó dáa rárá. Social media gbàgede ayé nìyẹn, ayélujára. Bí social media wà
bí social media ò sí, àwọn bàbá wa ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀, wọ́n ní etí tó bá gbà lọ kì í gbábọ̀. Olóòfó ó ní social media. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ìlù àti orin ìbàjẹ́ ọmọnìkejì wọn ó máa ń dùn létí wọn púpọ̀. Tá bá ń sọ pé lágbájá tẹ́ sọ pé ó jalè kò mọ̀ jalè mọ́, lágbájá tẹ́ sọ wípé ó dọ́kọ kò mọ̀ dọ́kọ, lágbájá tẹ́ sọ pé apààyàn ni ewúrẹ́ ló mọ̀ pa kì í ṣèyàn, kò fẹ́ gbọ́ yẹn mọ́. Nítorí wọ́n ti sáré lọ bí zombie yẹn náà gbọ́. Àfi tó yẹ pé àwọn gangan ló kàn. Ṣùgbọ́n tá a bá wò lọ́nà yẹn nìyẹn, ọ̀nà míì dẹ̀ tó wà yìí pé ní tá à ń pè ní social media yìí, tá a bá lò dáadáa, ó wà nínú tó lè yẹ kí àtúnṣe Nàìjíríà wà, nítorí wípé àwọn bàbá wa ti sọ, wọ́n ní òkùnkùn là ń ṣèkà, òru là ń ṣèkà, àjìn là ń ṣèkà. Ẹni bá ṣèkà lọ́sàn-án ní gbàgede, ẹbọra bọ́ láṣọ. Ìmọ́lẹ̀ ní social media jẹ́. Má sọ ni wọn ò fi nígbà àwọn ilé tí wọ́n fẹ́. Má rú lògùn ẹrù orúkọ social media. Wọ́n bá tàn mọ́lẹ̀ sí nǹkan, tán bá fẹ́ tán ṣe tán ṣe ẹ rí pé àwọn ìjọba, ẹ rí pé àjọba Nàìjíríà wọ́n tó bá ti ní nǹkan kan lọ́fẹ̀ẹ́, wá rí pé ara wọn ò yá dáadáa sí social media, torí wọ́n like nǹkan òkun, wọ́n like arrange, wọ́n like behind the scene, behind the camera, kán máa fìyà jẹ káyàn má gbọ́. Ṣùgbọ́n social media, ẹni bá gbádùn òtòṣì ó gbé tàláròyé, wọ́n fìyà jẹ mí o, nǹkan báyìí ló ṣẹlẹ̀ o, bàbá ṣe lò ní, bàbá dẹ̀ ṣe rí ọlọ́rọ̀ social media. Onílé ni ò ní gbà fún, onílé ni ò ní gbà fún àgbàrá òjò, kò lóhun ò ní lé wó, onílé ni ò ní gbà fún. It's a struggle between political control, domination, restriction, and the struggle for liberty and freedom. Àwọn èèyàn ni ò ní gbà fún wọn. Tó bá òfin ti wà tó fún ẹni tó bá tagẹ̀rẹ̀, tó bá ṣàṣejù fún ìjìyà. Ṣùgbọ́n tí a ká pé wọ́n gba ìjọba ni, wọ́n á tiẹ̀ cancel social media pátápátá, páwọn ò tiẹ̀ fẹ́ gbọ́ yányán, àwọn ò tiẹ̀ fẹ́, kò tiẹ̀ dá rárá. Ká sì padà sí ayé NTA 4 1962 village headmaster, tẹlifíṣàn kápẹ́rẹ́ ló wà, nǹkan gbogbo ayé àwọn ayé nàmínàlẹ̀, ayé Abat Macaulay. So èmi gbàgbọ́ wípé social media ó ní láburú o, ṣùgbọ́n rere ẹ̀ pọ̀ dáadáa, bí ìlọ́po 4, 5, 6 ju àdá ẹ̀ lọ. Àwọn tó bá dẹ̀ sọ̀sọ́kúsọ, ọ̀tún ṣèṣekúṣe, pàápàá jùlọ tán bá purọ́ mọ́ èèyàn, òfin ti wà láti fi mú wọn dárin. So tó wà ń bẹ̀ ti tó. Ṣùgbọ́n pé ká wá ní ànífẹ́ social media yẹn, social media tí a fẹ́ ni pé àwọn tó wá ń pàtẹ́wọ́ nìkan fún ìjọba nìkan máa sọ̀rọ̀. Social media rádaràdá nìyẹn o.